أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد آمين يا الله أكي gbogbo ojú tí ń wò wá nílé ní oko lọ́kùnrin lóbìnrin ní orí kan ní wa al-Hidayah aison ọlọ́ndákùnmọ́dé kí aison ọlọ́ndákùnmọ́dé ó bàjẹ́ ọlọ́ndákùnmọ́dé kí aison ó dàrú ọlọ́lùbáríkà nẹ́bùwà Muhammad ọlágbára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim akí gbogbo wa káàbọ̀ sí orí ìkànnì wa léyìí tí a máa ń fi ìkànnì láti fi dára wa ní ẹ̀kọ́ kìíní sí ìkejì ẹ̀kọ́ léyìí tí a mú wá fún ọkàlùkù wa ilé tàbí máa ṣàfàní fún wa òun náà ni àlàyé lórí qasida ya rasulallahi khudh biyadi watadarakini fa anta habi tí ń lọ lọ́wọ́lọ́wọ́ eléyìí náà ni àwọn àbáwá al-mudir àbáwá al-mufassir àbáwá al-amir tí wọ́n bá wá tún yànnà rẹ̀ ní ìrọ̀lẹ́ tó ní fahalan wa sahlan wa mar'aba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان اللهم صل على سيدنا محمد الفاتح لما غلق ولا خاتم لما سبق ناصر الحق بالحق ولا هادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم اكي رون ọba atọrọ kí àti gẹ̀ fún aṣíwájú wa Nábì wa Muhammad gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti lọ síwájú Ọlọ́run bá kẹ́ gbogbo wọn gbogbo àwọn afọ́wà tó ṣẹ́kù láyé Ọlọ́run bá ṣe dáadáa fún wọn jẹ́mi ogun olórí àlàáfíà pẹ̀lú dáadáa ọlá ibi Ànábì wa Muhammad wá kí ogbójú tí ń wò wá àti ogbójú tí ń gbà kúyà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. gbogbo àti àbá ń fọ́lọ̀ tí ń lọ lórí social media ní àsìkò tí a wà yìí ẹ̀rí wípé ọ̀rọ̀ ń lọ lórí kọ̀sídà tí bàbá wa al-marhum Sheikh Nasiruddin Al-Kabari léyìí tí wọ́n kọ kalẹ̀ tó wà lákọọ́lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ léyìí tó jẹ́ èyí tí àwọn ẹni Ọlọ́run tí wọ́n sì fi máa ń ṣàdúà tí wọ́n sì fi máa ń bi Ọlọ́run tí Ọlọ́run sì máa ń gba àdúà wọn so ó ṣe wá lánàá wípé àwárí àáfàá kan lórí mọ́mbàr tí ó takú gbólóhùn náà wípé gbólóhùn ẹbọ ni ó sọ débi wípé ẹni ẹ bá wí ẹni ẹ bá rí tí gbólóhùn náà ti ń dákọ̀ sí dáa náà irú ẹni bẹ́ẹ̀ máa gbá wọn létí tó ìyá sí pé irú àwa yìí náà ń bẹ láwọn tí ń dákọ̀ sí dáa náà tí a sì fi máa bí Ọlọ́run tọ́lọ́ sí ń gbàdúrà wa ṣe ń túmọ̀ sí pé àwọn tó bá ti wá rí wa tán dákọ̀ sí dáa náà bí àwọn àbúrò wa ni àbáwọn ẹgbẹ́ wa ni àbáwọn ọ̀rẹ́ wa ni ṣe ká mọ́ gbá wa létí ní àbíkí ní kápẹ̀ so ọ̀rọ̀ yìí sì ní wọ́n ní tí èèyàn bá fi wèrè lẹ̀ kó sì kú yẹ bó ṣe rí ní ọ̀padà sún jẹ torí pé tó bá jẹ́ pé ẹni tí à ń sọ yìí tó bá ṣe yí pé kì bá ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ẹni ó bá dá sí àbí ń tó wí kò bá ta bá ọ̀rọ̀ ẹ̀sìn àbí n tó wí yìí kò bá ta bá ẹ̀sìn Islam àbá fi ilẹ̀ ká máa wọ́n àbí ká sọ́tà tó bá sí pé n tó bá wí yìí kò bá ta bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam àbá fi ilẹ̀ ká máa wọ́n ní dédé tó wí ní ó fi tàbùkù Nábì wa Muhammad ni sallallahu alaihi wasallam Nábì wa Muhammad sì ní ẹni tọ́lọ ń gbọ́lá fún ni tọ́lọ ń gbọ́lá fún Ọlọ́run bá gán gbọ́lá fún ọwọ́ ní káwà ẹ̀dà iná ma gbọ́lá fún ìfà àwọn màlẹ́kọ̀ ní ká ma gbọ́lá fún pẹ̀lú gbọ́lọ́wọ́n wípé inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima ẹwọ bá nàbí sí pàtàkì tó lórí tóbi tó wájú Ọlọ́run bá pa wá láṣẹ pé ká ma kírun òun yìí kírun ó pa wá láṣẹ ká ma gbààwẹ̀ òun yìí gbààwẹ̀ ó pa wá láṣẹ ká ma yọ sàká òun tí ẹ̀ tó ń bùnyàn lówó tí ẹ̀ rí owó tí ètò tí jù sàká lọ torí àwọn tó bùn lówó náà tó ń yọ sàká gbogbo àwọn al-ibadat tí tọ́lọ̀ ń pa láṣẹ bí ká mọ̀ ṣe pátá kò sí ìkẹ́kẹ́ tọ́lọ̀ bá ń ṣe ń bẹ̀ àmọ́ nǹkan yìí ọ̀kan tọ́lọ̀ wá ń ṣe táwa náà ń ṣe táwọn màlẹ́kà náà ń ṣe táàjọ ń ṣe papọ̀ tẹ́wọ́kọ̀ yóò ń gẹ́lẹ̀ afábàdòdé gbólóhùn tọ́lọ̀ ní ká mọ̀ sàlùfà nàbí ni ó dàbí kí bàbá wa sọ̀hún
orúmọ gẹ́gẹ́ kọ́lọ̀ jẹ́ kí ẹ̀mí ogun fún wa àmín ó dàbí kí wọ́n rán ọ̀kan náà pa wọn kan rán sẹ́nìkan ṣe pé nínú àwọn èèyàn tí bàbá rán pa wọn sí ọ̀tọ̀ àwọn míì náà tó ń bẹ́tẹ́ pé bàbá ò ní rán pa sí wọn àtàwọn olóyè wọn wọ́n jọ gbéra àti pa gbogbo àti pa gẹ́ náà gbogbo wọn pátá afẹ́lọ kí lágbájá ẹkùnù mọ́tò ẹ̀sùn afẹ́lọ kí wọn afẹ́lọ kí ọlọ́run wá òkú ya ń ṣe wá rán màláíkà mi lásán kan mọ́ kí ayé wọn bá ń kí olólùfẹ́ mi ń ṣe wá rán àwọn èèyàn pé kí wọn bá ń kí ájọ mọ́ kí ni ẹ wo agbẹ́yìn wọn pọn dandan lórí gbogbo mùsùlùmí ṣé irú ẹni tọ́lọ́wọ́ bá gbọ́lá fún bẹ́ẹ̀ káwá rẹ nìkan kọ́ wá ní pé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ṣe fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ipò ṣe fi gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba kọ́dà ànábì wa Adam alayhi salatu wassalam nígbàtí ọsí ọlọ́run ọba òun àti ìyá ńlá wa Hawa tọ́sí ọlọ́run ọba tọ́lọ́run gbé ìbínú rẹ̀ dé in tó fi bẹ ọlọ́run tọ́lọ́run fi dáríjì òun náà ló kọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú Suratul Baqarah ọlọ́run ní fatalaqa Adam bi kalimatin fataba alayhi inna Allaha huwa tawwabur rahim ọlọ́run ọba ní pé inú ọlọ́run ọba gẹ́gẹ́ lọ́fẹ̀ẹ́ náà àrẹ̀sọ́nà Suratul Baqarah ọlọ́run ọba ní pé Adam ó pàdé gbólóhùn kan látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ fataba alayhi ó wá fi gbólóhùn náà wá àforíjì lọ́dọ̀ mi ọlọ́run ọba ọlọ́run ọba sì foríjì nígbàtí Ádámù ọbí ọlọ́run ọba ó ní mo fi Muhammad bí ọ ọwá yọ́nà ẹ̀nà wíwá bóòlù sí mẹ́tí jẹ́ Muhammad ìwọ lẹni tí mo kọ́kọ́ dá bóòlù sí mẹ́ni tí tí ìdá ọwá ń sọ yí pé òun rí ní abẹ́ àga aláràṣẹ ọlọ́run ọba tí wọ́n kọ síbẹ̀ pé la ilaha illallah Muhammadu Rasulullah òun rí ìmọ́lẹ̀ kan tọ́tàn lábẹ́ àga aláràṣẹ ìmọ́lẹ̀ yẹn wá kọ la ilaha illallah Muhammadu Rasulullah òun wá ògbé ẹni tí jẹ́ Muhammad yìí tó fi lè mú ọlọ́run ọba àtàkì okò ẹ̀ ní ìmúkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ni ó tóbi ní òun náà wá fi ó kọ ànábì ni ó fi bí ọlọ́run ọba ó fọ ọlá ànábì tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ó fi ọlá tí ń bẹ fún ànábì iyì tọ́lọ́run gbé fún ànábì ó fi bí ọlọ́run ọba ọlọ́run ọba sì sìnkí ni ó sì foríjì irú èèyàn bẹ́ẹ̀ lẹ́nìkan wá ní pé a lè fọ ọlá ànábì gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tánàbí Ádámù náà sì fọ ọlá ànábì gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́ bá sì ṣe fún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò yé sínú àbí ọ̀dá fáwàdòdé kó tó di pé orin ya Rasulullah khuz biyadi fatadarakini fa anta abi ẹni tàà ń sọ yóò náà tún sì tú kò gbọ́yé túmọ̀ rẹ̀ kò gbọ́yé ó dàrú kò gbọ́yé kó tó wá di pé àwọn àbọ́ síbi àlàyé orin yẹn orin gẹ́gẹ́ àwọn àkọ́kọ́ sọ̀rọ̀ nípa ipé ǹjẹ́ kí á fọ lẹ́ẹ̀nìkan tọrọ káfọ́ ẹnìkan bí ọlọ́run ọba sí ìsìlámù faramọ́ yàtọ̀ sánàbí gẹ yàtọ̀ sánàbí náà kákó tán torí pé ó pọ̀ dẹ́mù orin ẹ ó ní gbólóhùn ẹbọ ni bóhùn ṣe tú bó ṣe gbọ́yé mọ́ ní agbárí rẹ̀ ó tún wá ní pé kí á tún máa fi ọlá ànábì tọrọ àbí ká máa fi ànábì gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ó ní òtún dáa bí abútọ̀ ábìgẹ́ tó wà àti ìlọ́bẹ̀ ẹ́sẹ̀ àti ìlọ́bẹ̀ orin sẹ́ àpàdà túrin kọ àwọn kó tó dípá túrin àwọn ọkọ̀ fẹ́ ṣàlàyé pé ìjẹ́ sólẹ̀tọ̀ ká fọ léèyàn tọrọ wájú ọlọ́run ọba pé ọlọ́run wọlá alágbájá wọlá bàbá yìí sọ́tọ́ àbí òtọ́ tábà lọ nínú wọn kò tí àkẹ́ ní Al-Kabir àdísì kan bẹ́ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni wí àdísì náà Tabarani lọ́gbà àdísì náà wà kí lánàá bí wí mẹ́ qala Rasulullahi sallallahu alaihi wasallam na'am idha dalla ahadukum shay'an Ànábì ní pé tí nǹkan kan bá sọnù fẹ́ nìkan bóyá ojú nǹkan nù tẹ́nìkan nù yí bá sọ nǹkan nù aw arada ahadukum gawthan àbí ẹnìkan nù yí bóyá wà nínú pọ́blẹ́mù kan ọwọ́ afẹ́ ẹwà ń wá ọ̀nà àbáyọ bóhùn sí kó ní pọ́blẹ́mù náà wa huwa bi ardin laysa biha anisun ọwọ́ wà ní ààyè kan tí ò ní alábàárù tí ò ní alábàásọ kò ní fámílì kankan kò rọ̀rẹ́ kankan ké sí ẹgbọ́n àfábàdù ní kò rí fámílì kankan ké sí kò rí aládùúgbò yẹn ké sí òun nìkan ló bá rẹ̀ ní pọ́blẹ́mù yẹn náà fàlìyẹ́kùn
ya ibadallahi Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé kí wọ́n ẹni bẹ́ẹ̀ kó wígbó ló yìí pé ya ibadallahi agithuni mo pe ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba agithuni ẹ wá yọ mí kúrò ní problem tí mo wà yìí hadith Ànábì Muhammad lanka o ya ibadallahi Ànábì ní pé irú ẹni bẹ́ẹ̀ tó ẹ pé lóun nìkan ló bá rẹ̀ kó ní pé ya ibadallahi gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba agithuni ẹ wá yọ mí kúrò ní problem tí mo wà yìí na'am fa inna lillahi ta'ala ibadan la yarahum torí pé Ọlọ́run ọba ní àwọn ẹrú kan tá lè fojú rí wọn la yarahum ojú kan ò lè rí wọn èyí wọn kọ́ jẹ́ rí pé tó bá tún fẹ́ gbé lórí pé ànábì ta fẹ́ mọ́ fi sákàsọ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba kò sí láyé mọ́ àdísì yìí ni ń sọ fún ẹgbẹ́ Ọlọ́run ọba láwọn ẹrú kan táà lè fojú rí nítorí pé ẹni táà fojú rí gan a tó lè fọ́kọ rẹ̀ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba wájú Ọlọ́run ànábì ló sì wí ànábì ló sì tún wí àdísì tàǹkà yìí ànábì ló gbéyùn jẹ́ wọ́n fún example tó súnmọ́ mo fẹ́ sọ làákàyè kalẹ̀ ní tọ́pọ̀lọpọ̀ wà náà máa ń ṣe tó bá fẹ́ ní nǹkan yóò tọ́ in túnmọ̀ sí pé ìwọ gánà ti jẹ́ inú rẹ̀ kò tí ń ṣe nù lápèjúwe ọ̀nlọ́bì kan ní ìsìn báyìí ọwà mọ́nàmá ọ̀nà dárú mọ́ lọ abọ́ sọnù ṣé Ọlọ́run ló pè ní pé wá fi ọmọ náà àbí kó rẹ́nìkan ẹ dákun mọ̀nà gbé ládùúgbò báyìí àdúgbò bó mo wà iná kọ́ wá sọ fún ọ ibi tí mo rẹ̀ yàtọ̀jú ibẹ̀ fún mi sọ́lọ̀ ló pè ní àbíyàn àbọ́lọ̀ ni ó sọ̀kalẹ̀ wà bọ́ bẹ́ẹ̀ ni ń bá fi ọmọ náà ewé ẹgbọ̀n náà báyìí Ọlọ́run ló lo ẹni fífi ọmọ náà bí Ọlọ́run ṣe bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní ká ní pé ya ibadallahi agithuni mo pè yín wíṣẹ́ Ọlọ́run ọba nínú àwọn wíṣẹ́ Ọlọ́run ọba tí Ànábì ìran kan tá ń pè tó láàlè fojú rí inú wọn làwọn màláíkà wa àkọ́kọ́ nù tó gbé Ọlọ́run ọba tó yá àwọn màláíkà ẹ̀dọ́ Ọlọ́run ọba ni wọ́n tọ́lọ̀ sí ìfisẹ́ rán wọn látàrọ́hùn àwọn iṣẹ́ kan bẹ̀rù ìgbésí ayé wa tó yẹ àwọn màláíkà Ọlọ́run gbé rán àwọn mójútó ọ́fíìsì tí wọ́n ló fi wọ́n sí ní bọ́lọ̀ bí ọba wá gbígbólóhùn yìí tó wá ṣe yí pé àwọn ẹ̀mí tàà lè fojú rìn ní àbáwọ̀dá tàà lè fojú rìn ní lọ́lọ́run wá lóhun sáà wọ́n mọ̀ pé Ọlọ́run ti lò wọ́n sáàbì Ọlọ́run lè lò wọ́n Ọlọ́run lè lò wọ́n ní sábàbí látara wípé láti ọ̀nà bìkan bí ẹnìkan bọ̀ ni kò fẹ́ gbọ̀nà bìkan tẹ́lẹ̀ ọ̀gbí ọ̀nà bí ló jẹ́ ń gbà iṣẹ́ Ọlọ́run ọba náà ni Ọlọ́run àfi ń ṣe dèdè ara ẹwà bára yín pàdé látara wípé o ní ya ibadallahi agithuni ó ti pé ẹrúsìn Ọlọ́run ọba kan Ọlọ́run wà ní pé ya ní wà pé ẹrúsìn rẹ̀ kan nínú àwọn màláíkà ni àbíyàn kan bì kan ni pé ọya lọ́bà ń ẹrù mi tí ń pè mí lọ́wọ́ lọ́bà ń ràn lọ́wọ́ kíákíá torí pé àwọn ẹsẹ̀ kan bẹ̀rẹ̀ wípé Ọlọ́run ọba ó ti gbé sí ìkáwọ́ àwọn ẹ̀dá rẹ̀ kan tí è sí bí àwọn bí abara báyìí omi ìbẹ̀tẹ̀ kó ti ẹ̀ gbé rán àwọn èèyàn bí wa ó sì gbé mi náà rán àwọn ẹ̀dá mi tí è ṣe irú wa báyìí tí wọ́n sì mọ mójútó ìgbésí ayé wa ọ̀kanù lórí wípé kọ́dà ká tó mọ́ sọ ànábì mà ká tó sọ ẹ̀dá mi tọ́lọ́wọ́ bá dá ẹ̀ mọ́ àlùjànnú ni màláíkà ni àbí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ok ṣé ìwọ náà mọ́ lọ báyàn pé ẹ̀dàkùn ẹ̀ràn mi lọ́wọ́ ṣé èyàn tó lọ bá pé ẹ̀dàkùn ẹ̀ràn mi lọ́wọ́ ní ṣé gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ́gbọ́n ti mọ̀ yí pé lápòjú ẹ̀sìn tàbí fẹ́ bá ìrànlọ́wọ́ báyàn á ní pé ẹ̀dàkùn ìrànlọ́wọ́ náà la bá wọ́dọ̀ yín kéèdò gún sánmọ̀ lọ́bọ́lọ̀ kálíbá kó tẹ̀ nídìí owó bá wà nígbà àwọn ìrànlọ́wọ́ Ọlọ́run wọ́dọ̀ yín tẹ́lẹ̀mí bá ń lọ bì kan tí lọ ń bẹ́ nìkan á sáré fún pé ọlọ́ọ̀jọ́ ọba àánú Ọlọ́run bá pàdé lọ́dọ̀ rẹ̀ ṣe egun sánmọ̀ lọ́bọ́lọ̀ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́fẹ́ lọ bá náà ìpínṣẹ́ pẹ́lọ́bọ́lọ̀ ní ọ̀sọ̀kalẹ̀ wà fún olówó ní àbí ọkọ̀ ńkọ́ Ọlọ́run bá ti gbé ètò yẹn sọ́wọ́ àwọn ẹ̀dá kan tí wọ́n fi máa kún wa lọ́wọ́ nínú èèyàn ni màláíkà ni àbálùjẹ̀nú ni láníyàn wípé Ọlọ́run ọba náà ní ọ̀rẹ́ wọn sí ọ tán bá ṣe fún ọ Ọlọ́run ọba náà ló ṣe fún ọ náà nínú ẹgbàá mi bákan náà tí ó tó máa jẹ́ ẹ̀rí wípé a lè mú
nínú ẹ̀dá Ọlọ́run ọba fi sákàsọ̀ lọ síwájú Ọlọ́run ọba náà. وروى ابن مسعود bákan náà Ibn Mas'ud òun náà gba ìgbàwá ìwá أن النبي صلى الله عليه وسلم wọ́n ní ànábì wa Muhammad ìkẹ́lùn àtọ́lá ẹ̀kọ́ máa bá قال ọ sọ wípé إذا فللت دابة ìzá ń fàlà tàti إذا فلتت دابة أحدكم tí dábẹ̀ nìkan nù yín nǹkan sí ọ̀kan nù yín tó bá sọnù tó bá sá lọ tẹ́ rí mọ́ بأرض فلات tó bọ́ sí ibì kan orí ilẹ̀ kan tí ẹ̀ mọ́ kóbi tó wà mọ́ فلينادي يا عباد الله ànábì ní pé ẹ sọ yí pé ya ibadallahi ẹ̀yin ẹrúṣẹ́ Ọlọ́run ọba احبسوا ẹ bá mú so níbi tó bá wà ẹ bá ń dìmọ́lẹ̀ bí tó wà فإن لله عز وجل torí pé Ọlọ́run ọba yọba tó gbẹngbẹ̀n ní في الأرض هادرا ó ní àwọn ẹ̀dá kan tó gbé wá sórí ilẹ̀ سيحبسوه tí wọ́n mú nǹkan ní fún nǹkan sí yẹn tí wọ́n mú so níbi tó bá wà ọ̀sán ìkílẹ̀ yìí náà tó yí ọ ọkàn rí wípé níbi tó bá ti ń wá ẹ̀rẹ́ kí ọkàn bá mi tó dúró sí ni ṣe bí wọ́n náà tí nǹkan sì rẹ bá sọnù ó pè alágbájá bàbá tẹ̀mọ̀dù kankan mọ́ra wọn báwọn ẹ dákun ẹlẹ́ kó fìrí ẹran dúdú níbi kan báyìí ó ní kàlánkì ní kàlá olókun báyìí lọ́rùn ẹran mi ní ẹ bá mú so kí ó tó pé lọ́dà rẹ̀ ti kọ́ abọ́ mú so yóò bọ́ mú so example rẹ̀ nu àtúnfí yí ọ̀hún so bákan náà ni pé àwọn ẹ̀dá mìíràn tó ń bẹ́tà lè fojú rí tó yẹ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ tó pe ní pé ẹ bá mú so àwọn náà lè ṣiṣẹ́ yẹn ẹ̀dá náà ní wọ́n tàgbé jáde ń gbórí ilẹ̀ Allah ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ tó pè pé bọ́kọ́bọ́ mú so Ọlọ́run tó bá mú so Ọlọ́run ló ní kó fi mú so nígbà tọ́lọ́run náà ló mú so ni tó wáyé pé náà màláìkà náà ni tó ní yáà ìbádàlá Ọlọ́run lò àbáwọn àlùjànnú tó sì bọ́ mú so Ọlọ́run lò wọ́n ni èyí náà Ọlọ́run náà ló ṣe fún ọ adájú pé àwọn àlùjànnú náà Ọlọ́run tún lè lò wọ́n fáwọn dáadáa kọ́yìn tó máa yí ọ pẹ̀lú ògùn Ọlọ́run àwọn àlùjànnú náà pẹ̀lú ògùn Ọlọ́run ṣe bí mùsùlùmí mẹ́rin àlùjànnú tó nínú àwọn mùsùlùmí nínú àwọn àlùjànnú mùsùlùmí náà bẹ́ẹ̀ náà mùsùlùmí bẹ́ẹ̀ nù wọn kọ́yìn tó máa yí ọ ẹni eré bẹ́ẹ̀ náà àlùjànnú wọ́n lè yínú tó dárú mọ́ lójú so àwọn ẹ̀dá yìí tá àfojúrí nì Islam fàyè gbà ká pẹ̀lú gbólóhùn tánà bí fikọ́ wà yìí kọ́dà nínú sẹ́ríù àdísì tàkọ́ ká tó wà nínú àrùn alkebiru yẹn nínú sẹ́ríù àdísì yẹn wọ́n ní gbólóhùn yẹn bí ẹ bá fẹ́ wí kéyẹ̀ wí kókó mẹ́ta bẹ́ẹ̀ni pé ya ibadallahi bẹ́ẹ̀ni agithuni wọ́n ní kéyẹ̀ wí kókó mẹ́ta gbogbo nǹkan náà sọ yìí ànábì wọn nǹkan tó ń nú o ẹ̀dá mi tó nú o òmẹ́tò náà bí àkọ̀bá ẹlẹ́nàdà àdúà náà agbá tó lè máa ṣe nìyẹn àdúà ni tó gbogbo ẹ̀yára lé àdúà tó lè léyìn náà àdúà ni bí kẹ̀rẹ̀ bá náà nílùú ọmọ ìgbẹ̀kí mọ́ àdúà ni ya ibadallahi agithuni àdúà ni Allah àdúà ni tó ìyóò bá àǹfààní tí ètò wa tó túnmọ̀ tó ṣàwọn èèyàn náà ni ṣérù nǹkan báyìí sáwárí nínú àwọn ẹni ìsáájú tó ṣe àbí àrí tó wí gbólóhùn yìí tó Naam. Wàrọ́wà Abdullahi ibn Ahmad. Abdullah. Bọ́nà Ahmad. Ọmọ Ahmad. An abihi. An abihi. Ahmad bin Ambala. An abihi al-imamu Ahmad. Ọmọ Ahmad bin Ambal. Bin Ambal yẹn ọ̀kan nínú àwọn mọ́ mẹ́rẹ̀ẹ̀rin tá ń tẹ̀lé ni. Imam Maliki number 1. Shafi'i number 2. Abu Hanifa number 3, Ahmad bin Ambal number 4. Ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá ń tẹ̀lé ẹ̀sìn Ìsìlámù ni tí gbogbo mùsùlùmí náà tí ẹnu wa papọ̀ lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí pé ẹni rere ni wọ́n tẹnu wa papọ̀ lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí pé ẹni a lè tẹ̀lé ni wọ́n àwọn àfáwà rí láwọn tó ti lọ láwọn ẹni rere tó yẹ pé yàtọ̀ eléyìí pé à ń tẹ̀lé Muhammad tó àwọn tó tó kúta tó ń tẹ̀lé iná làwọn mẹ́rin yìí táa kakalẹ̀ tánàbí sí ìkíni tó ẹ̀ndọ́sì wọn ọ̀kan náà wáyé lé ọ̀kan náà àwọn mẹ́rin yìí irun tá a wá kà jáde yìí nínú àdìsítà kanẹ̀ tánàbí ní a máa ṣe àwárí ọ̀kan náà àwọn mẹ́rin tó ṣe rú ẹ̀ tó náà pàfọ́mù rú ẹ̀ tó pàfọ́mù rú ẹ̀ tó tí ṣe Ahmad bin Ambal naam hajjajtu khamsa hijajin
Ahmad bin Hanbal ìmáàmù yìí ó jáde ìjọ kan ó lọ sí hajj ó sì hajj ni ó sì sí hajj khamsa hijatin olóhun ṣe hajj 5 fadaltu tariqa nínú ọ̀kan nínú hajj 5 yìí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni àwọn ọmọ bóyẹ́lẹ̀ kejì ni bóyẹ́lẹ̀ kẹta ni bóyẹ́lẹ̀ kẹbẹ́ àwọn ọmọ àmọ́ kan náà wájì tó sáà sí olóhun ṣe hajj 5 ọ̀kan nínú àwọn hajj 5 tó wá sí yìí ọlọ́wà lòun sọnù sẹ́mẹ̀ pé àwọn èèyàn náà mọ́ sọnù má lọ hajj gbogbo àwọn tó bá ti lọ mọ́kàrí gbogbo wọ́n ti mọ́ta ń sọ yìí pé èèyàn mọ́ sọnù ọwá lòun sọnù níjọ́ tàn wí yìí náà wa kuntu mashiyan ọwá níbò wọ́n bẹ̀rẹ̀ sí ní rí káàkiri wọn ọmọ níbi tó wọ́n bá mọ̀ wọ́n ti sọnù faja'altu aqulu ya ibadallahi òun wá bẹ̀rẹ̀ sí ní sọ wípé ya ibadallahi ẹ̀yẹn wíṣẹ́ ọlọ́run ọba dulluna ala tariq ẹjú ọ̀nà fún mi dulluna ala tariq ẹ̀yẹn wíṣẹ́ ọlọ́run ọba ya ibadallahi dulluna ala tariq ẹ̀yẹn wíṣẹ́ ọlọ́run ọba mo pè yín ẹ tọ́ mi sọ́nà ẹjú ọ̀nà fún mi falam adal aqulu dhalika ọwá ní pé òun wá ń gbígbónà yìí lọ òun ọ̀dákẹ́ òun wí lọ hatta waqaftu ala tariq títí tóun fi já ojú ọ̀nà ọ̀rọ̀ ń ṣe déédéé bí wà tí wọ́n náà lọ́tọ̀ sọnù ní tọ́ mọ̀ náà tọ́ wá ní pé ẹ dákun ibi mọ̀ ń lọ ìmọ̀ ẹ dákun ẹ tọ́ mi sọ́nà ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kan náà ló pé tí ó rọ̀ lọ bákan náà làwọn ẹ̀dá mi náà ń bẹ táà lè fojú rí táà lè pè wọ́n pẹ́ tọ́ wa sọ́nà ṣe ti ń yé bá wọn ó fi àwọn ẹ̀dá yẹn sakasọ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba ni Ọlọ́run ọba ní ọ̀tọ̀ sọ́nà ó wá fi ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ sakasọ gbogbo àwọn kan àti àlùjànnú ni àti màláíkà ni àti àwa ìyẹ̀bá ẹni gbogbo wa àtọ́ ànábí o àtọ́ ànábí o àwátàwà tó nè lẹ̀sìn wá fàyè gbá káfí ọlá ara wa tọrọ nǹkan kan lọ́wọ́ Ọlọ́run ká tó wá pé ànábí Muhammad gẹ́gẹ́ fún ààrẹ sallallahu alaihi wasallam èyí ò dúbà lẹ́rì ní pé àtànábì ni o àtẹ̀dámi ni o a lè lò tó má ti jẹ́ ní rí tó má ti jẹ́ ní rí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì àbí ẹni tí àwa ń sọ yìí àbí kí ní gbogbo ẹni tí ó sọ yìí pé a lè fi ànábì gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba abẹ́ni especially ẹni tó sọ̀rọ̀ tá ń sọ yìí ó lákì nǹkan mẹ́ta bọ́ fún ó pò fún nǹkan mẹ́ta tó àkọ́kọ́ mẹ́ o ẹni tó báyìí sí lé gbòfó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti di ọ̀tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá lólùfẹ́ ànábì lòun kìí sí olùfẹ́ ànábì ń parọ́ fún wa ni àbí ń parọ́ fún ra rẹ̀ ń parọ́ ni ọ̀dá kí lákọ̀ọ́kọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ló wígbónú yìí náà tó nínú àdísì tí Sayyidina Ali radiyallahu anhu tó gbà wá kí ni ànábì wí an Ali radiyallahu anhu na'am an an-nabiy sallallahu alaihi wasallam na'am qala ànábì sọ wípé adibu awladakum ànábì ní ẹ kọ́ àwọn ọmọ yín ní ẹ̀kọ́ mẹ́ta kan ẹ kọ́ àwọn ọmọ yín ní ìwà mẹ́ta kan ẹ kọ́ àwọn ọmọ yín ní ẹ̀kọ́ ìwà mẹ́ta kan aláwọ̀kọ́ ubbu nabiyyikum ẹ kọ́ wọn ní ẹ̀kọ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ànábì yìí tánàbí wọn Muhammad náà lànábì wa nítorí sí yí pé wájíbù ni fún mùsùlùmí ó nífẹ̀ẹ́ ànábì dandan ni gbónà àbí ń tàbá ṣe tí ó bá tàbùkù ànábì kájínà sí ká má débẹ̀ níbi táwọn kan bá ti ń pa ànábì lè kọ́wọ́ pé àìwé ilé rọ́bìṣì ni mọ́ sọ léyìí tí ó bá ti ní ṣíríkù nínú ojú àwọn kan ó lè jẹ́ ṣíríkù àbírú tí a bá ìsọ̀ ó lè má rí lápòjúwe tó lè jẹ́ ṣíríkù kan tí wọ́n ní ṣíríkù lápòjúwe tó lè jẹ́ ṣíríkù ó ní yé pé kó mú ànábì lẹ́nu tó mọ̀ jọ́sìn fún kó wá gbàgbé Ọlọ́run ọba rẹ̀ èyàn ṣíríkù nù tó àbọ́ àbí orin wọn mọ̀ gbàgbé orin kìníkẹ̀ torí kò tí yí ọba àbíkọ́ mọ́ foríbalẹ̀ kó ànábì lọ foríbalẹ̀ fún ṣíríkù nù àmọ́ yí pé ìyẹn ànábì ìfẹ́ hàn sí ànábì kọ́lá kásẹ̀ mọ́lídì ìfẹ́ hàn sí ànábì ni wájíbù ni lẹ́yìn pé wájíbù kọ́ torí
fún wọn tó bá fẹ́ ṣe ni professor ayé rẹ̀ ó ti yé bọ̀ sáti nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ ló wá mọ̀ ọ̀nà bí tó mọ̀ gbà ṣó ìfẹ́ tó ní sáà nàbí Ànábì ní pé ẹ kọ́ àwọn ọmọ yín ní ẹ̀kọ́ bí mo sì mọ̀ nífẹ̀ẹ́ ohun Ànábì Muhammad wàhúbí áàlì lè jí tún àmọ́ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ìwọ́n sí pé Ànábì nìkan wọ́n nífẹ̀ẹ́ wọ́n tún nífẹ̀ẹ́ àwọn ará ilé Ànábì nífẹ̀ẹ́ Ànábì nìkan ẹ tún nífẹ̀ẹ́ àwọn ará ilé Ànábì ẹ̀kọ́ yìí ni àwọn àgbàlagbà wa kọ́ ni wọ́n tẹ̀lé ní wọ́n fi máa ń sọ gbólóhùn kan tí wọ́n ní yí pé ọmọ àfẹ́ ni o lè nípò fẹ́ràn àfá rẹ̀ kọ́ ọmọ nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ o nífẹ̀ẹ́ àfá rẹ̀ náà nù gbogbo àwọn ọmọ mọ́díkàsì pátá tí wọ́n náà nífẹ̀ẹ́ Sheikh Adam tí wọ́n á nífẹ̀ẹ́ bá mùdírì mukasi mọ̀lánà Sheikh Muhammad Habibullah Adam Abdullahi Ìlọrí ohun àbálágége tí wọ́n nífẹ̀ẹ́ Sheikh Adam tí wọ́n bá mùdírì sọ̀tà òun nífẹ̀ẹ́ Sheikh Adam ọ̀tá Sheikh Adam ni wọ́n tó bá ti bá mùdírì sọ̀tà tó ló nífẹ̀ẹ́ Sheikh Adam ni ọ̀tá Adam ni ó ẹ̀rí ẹ̀ni Ànábì nù ó ní sọ pé wọ́n tó bá ti nífẹ̀ẹ́ mi dédé ní kó nífẹ̀ẹ́ ara lé mi Muhammad mú ìwọ̀ kan wà ló nífẹ̀ẹ́ afá rẹ̀ ọ̀hàn bọ́mọ sọ̀tá ò nífẹ̀ẹ́ afá kọ́dà kó ṣe pọ́ ọmọ bá ṣe tó dùn ó fi mọ yá afá rẹ̀ ni ọmọ fi yá afá rẹ̀ Ànábì náà nù ó lòun náà ń pàtàkì àwọn ará ilé rẹ̀ fún wa ní ọ̀bẹ̀dùn ẹlẹ́kẹta wàkìrọ́ àti Al-Qur'an ẹlẹ́kẹta ìwà tí Ànábì ní ká tún fi kọ́ àwọn wa ó náà ní maka Al-Qur'an kama ké Kùránì jáwọn ọmọ yóò mọ̀ pàtàkì Al-Qur'anu yóò mọ̀ pàtàkì ẹ̀ kán mọ̀ ìyàtà pẹ̀lú ìfẹ́ Al-Qur'anu kán sì mọ̀ ké dáadáa kò wá sí àwọn tán mọ̀ ìyà Al-Qur'anu ọ̀bẹ̀dùn tó mọ̀ àpọ̀lẹ́ tí ìfẹ́ Al-Qur'anu tó àwọn asòfìyún àwọn Sufi kò sí tí wọ́n bú kò sí kò sáà tó mọ̀ pàtàkì Al-Qur'an tó àwọn Sufi tó bá ráwọn kan tán wù àbàyẹ lójú ọ̀nà Sufi kọ́lọ́kọ́ wọn ní tán wù ìwà tí wọ́n náà wù bẹ́ẹ̀ náà ni ò ṣe rọrùn fáwà náà nínú àwọn ahlu sunna wal jamaa káwàrẹ́ ni tí ń wù àbàjá káwàrẹ́ ní súnnà ní ọkọ̀ ní tí ń ṣe yẹn àjọkọ̀ wíwá dàrú nù àmọ́tán pè súnnà nìyẹn àwọn alásìmọ̀ yí pé súnnà kọ́ lè yún ìwà tí ẹ̀ ní wù ìwọ tó bá bákan náà ìwọ tó yálù súnnà al jamaa tó bá rí ẹni tó ní Sufi lòun tí wá wù àbàjẹ́ ó yẹ kó lè mọ̀ pé ìwà tí ẹ̀ ní wù ìwà Sufi kọ́ ní wù tó bá ní ìwà Sufi ní wù ayẹ́kọ́lódò ní ọmọ tán pè Sufi tó ní pè Sufi mímọ́ Ọlọ́run bá náà sì fi tán pè ní mímọ́ fi ṣeré inú sọ́tù báyìí náà Ọlọ́run bá ní pé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahud-dina hunafaha ọ̀nyàtanyanyanu nígbàtí Ọlọ́run bá lóyìn Ibrahim kọ́ ni ó ní kìnnìkan hanifan wa ma kana minal mushrikin ó fi mímọ́ ròyìn mímọ́ ṣíṣe mímọ́ ròyìn Ànábì Ibrahim alayhi salatu wa salam èyí túmọ̀ sí pé gbogbo àwọn tó bá jẹ́ ahlu Sufiyyin pátá in tí Al-Qur'anu kọ́ wa tí súnà sì mú wá inú wọn ṣe súnà inú Sufi inú súnà tó ó ti yanjú ìwọ tó bá jẹ́ Sufiyyun tó lè ṣe ahlu súnà ọmọdákùn súnà ní olódo ni ọ kò yí ọnu àbíwọ̀ tó bá jẹ́ ahlu súnà tó níwèé sún Sufi olódo ni ọ ọmọdákùn Sufi ni kò wá sí àwọn tó lágbóyé Al-Qur'anu tó táwọn Sufi kò yí sí àwọn tán ka Al-Qur'anu tó táwọn Sufi gbogbo àwọn àbá àgbà yẹn tán jólù sí lọ́wọ́ ọba ó Sufi ni wọ́n àwọn náà pé àwọn èèyàn sẹ́sì Islam báwọn èèyàn bá pọ̀ ń di ẹ̀sìn Islam lónìí àwọn bàbá yẹn àwọn Sufi yóò yẹn àwọn náà pè àwọn sẹ́sìn pẹ̀lú tán gbé dání òun kàkùn náà mọ̀ ẹ̀yin tí ìwọ́n tó fẹ́ mọ́ tapọ̀ àwọn bàbá yẹn láwọn àfún Sufi yẹn so contribution tẹ̀fí mú wá fún wa nínú Islamu kàkàtẹ́ tó pẹ́ àwọn ẹ̀sẹ̀ sí ẹ̀tún lé àwọn ẹ̀kún díẹ̀ sí ni afábàdìdé etí ń ṣe lógún lásìkò tààrà ìgbìyàn sí wá sí fún wa lónìí kankan tó nígbàtí àti láti ń gbégún nílé Ògbómọ̀ṣọ́ sẹ́yìn wá
àmọ́ pé ilé kọ̀ọ̀kan ló ní ẹbọ tán ṣe ń bẹ̀ náà sì lẹ́gùn tán gbé ilé kọ̀ọ̀kan tó gbẹ̀sìn ìsìláàmù lónìí lọ wá kú ilẹ̀ rẹ̀ wò àwọn olóòpè wọn sẹ́sìn àwọn àfọ́n Sufi yìí ni tí wọ́n júwe ilé kan níbi tí wọ́n bí lọ́gì sí ni tó ṣe yí pé ilé yẹn tó gbà ìsìláàmù lónìí ẹ̀yin lẹ dominate ìsìláàmù fún wọn bẹ́ẹ̀ àbẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹ́ sọ náà ẹ̀yin lẹ polongo ìsìláàmù fún wọn bẹ́ẹ̀ nílé yẹn tó yẹ pé ẹbọ náà ṣe ń bẹ̀tẹ̀lẹ̀ kó wájá sí yí pé ẹ̀yin lẹ fún wọn ní kẹ́límà gbogbo ilé ìpìlẹ̀ lónìí lẹ́gbùmọ́sọ yìí àbí nílẹ̀ Yorùbá tẹ́tí sọ́sà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn fóun Sufi yìí ló sọ wọ́n di mùsùlùmí pẹ̀lú Sufi wọn tán ṣe náà tí wọ́n ní ọ̀dá lónìí ẹ wá gbọ́ eégún tó ti ń gbé láìmọye ọdún sẹ́yìn wá tọ́pọ̀lọpọ̀ ilé tó wá gba ẹ̀sìn mùsùlùmí tí eégún parẹ́ lọ́pọ̀lọpọ̀ ilé abẹ́nàkọ́ ni tàǹdúpẹ́ àbàdúdì ẹ wá gbọ́ ọdún tàwa yìí gbogbo àwa táàbẹ̀lógún sọ pátá ńlá rí lámọ̀ láti fojú ara wa rí pé àwọn eégún tán gbégún lọ́dún yìí wọ́n lérò lẹ́yìn ju tọdún tọ́ lọ kí ní ìdí bóòlù sí rí kí ló sì fà kí ló fà torí pé àti ń fi ìwà jàgídíjàgan àti ń fi ìwà ilé kókó nínú ẹ̀sìn àlẹ́kọ̀ọ́ mọ́ sí ń pè ẹ̀sẹ̀ sí mọ́ àwa fi ń lé àwọn ẹkùn di ẹ̀sìn ọ̀kan ṣẹlẹ̀ ní bájẹ̀takọ́ ni wọ́n ní eégún kan ó fi ìdà sí fìlà lórí àfáà kan ìgbàmọ̀ gbọ́ kí ní yẹn mo ní àríwá wèrè lélé yìí mo ní eégún yẹn gbọ́dọ̀ arrest ẹ̀ fún tó ṣe yẹn ìgbà tí ó dijọ́ kejì a gbọ́ wípé àkan nínú àwọn ọmọ ìyá náà mùsùlùmí wọ́n ti lọ sá eégún mọ́lé nílé rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì wọ́n lọ ṣégún mọ́lé ṣé wà mùsùlùmí ṣé wà sílámù lè yùn ṣé tẹ́kẹ́ ṣe nìyẹn ṣé ewé ẹni ẹ sá ṣé ní ó padà gba mùsùlùmí tó ṣe lẹ́yìn wọn gba mùsùlùmí tẹ́gbọ̀n àbá burú àbí ẹ̀rẹ́ bá ṣe mùsùlùmí tẹ́tẹ̀lẹ̀ tó bá láyé wọn gba mùsùlùmí ṣé ní padà gba wọn ìsìlámù mọ́ ṣé súnà nìyẹn ṣe bá nábi ṣe nìyẹn láyé tí ẹ̀ afábàdòdé káwà bọ́ síbi orin yẹn ká bọ́ síbi orin ya Rasulullah khuz biyadi fatadarakini fa anta abi afá nẹ́sí olùkàbàrà ẹsẹ̀ orin yẹn pọ̀ ọwọ́ bí tákàn yanjú nù nítorí pé èyí tí afá náà tó sì gbọ́yé nù ya Rasulullah tàdárátà ní òye ìwò òjíṣẹ́ Ọlọ́run ọba kò sí bí yẹ́dì gbá mi lọ́wọ́ mú fatadarakini mú mi lépa bá ẹ̀yẹjú àrin fún lépa bá kí ni fatadarakini ẹ̀gẹ̀ kí ló wà ń bẹ̀ gẹ́gẹ́ tí àfáàtà ń sọ yìí tó bá máa rúdù dáadáa àti sí máa ilmul balaga kí ni ó ti yé àwọn ni pé wọ́n lọ gbà yí pé ó lè mórí tú tó ẹni tó kọrin àkọ́kọ́ nù orin ló ka nínú ilmul balaga gbogbo àfáà lọ panupọ̀ lé lórí wípé ẹni bá kọrin kan gbogbo àfáà kan ò lè mórí tú tó ẹni tó kọ kò sáàyàn ẹ̀jìyàn bẹ̀ wọ́n pé fatadarakini mú mi lépa bá àwọn ọmọ kíníkan ní kásfù nínú àrúdù kíníkan bẹ́ẹ̀ tó pamọ́ àwa fẹ́ suggest ni o àwọn olórin náà mọ́ tó pamọ́ bẹ́ bóyá àánú Ọlọ́run ló ní kọ́lọ́ mú lépa bá ní bóyá foríjìn rẹ̀ ni bóyá kẹrẹ̀ ní bíkan ní àwọn ọmọ bọ́ntá fẹ́ lómẹ̀ ní pé ń sọ wípé kí ànábí òun mú òun lépa bá ọ̀kan nínú oore kan tóhun rẹ̀ kan látọ̀dọ̀ Ọlọ́run ọba ni inú fàtàdákì ní ọwọ́ ní pé fa áńtà ábì wọ́n ní pé tó pọ̀ wọ́n ni bàbá mi o olódo ní ọ́ ẹ̀bá àyẹjú ábù yẹn torí ọ̀rọ̀ àfáà ti di bàbá mi lọ́tẹ́ kẹ́lìmọ̀ ábù lọ wá inú gbogbo mú jídù pátá tó ábù kò túmọ̀ wá lídù nìkan ìtumọ̀ tí túpọ̀ àkọ́kọ́ mbẹ̀ nínú tí ń tún bẹ̀ torí abu ń túmọ̀ wá lídù ẹni tó bí ni abu ń túmọ̀ sẹ́ yídù ọ̀gẹ́ni abu ń túmọ̀ muslihu ẹni tí ń tún kan ṣe abu ń túmọ̀ mujadidu mujadidu ẹni tí ìmú nǹkan tí ń ṣàǹfààní wá lọ́tún lọ́tún ń túmọ̀ murṣidu lọ́wọ́ dáadáa àwọn kọ́dà ń túmọ̀ sọ́híbù ṣe ẹni tó dé nǹkan ọ̀kan náà tó náà ó ti yé wá wù ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ tí a fún abu yẹn nì tí wọ́n fún abu nì tí abu ní túmọ̀ sí ó ti yé tàbá yọ wá lídù kún bẹ́ ó ti yẹn lọ́dọ̀ àwọn bàbá násìkò kàbà tí wọ́n kọrin nì nínú orin yẹn nì kìí ṣe abu wá lídù ni wọ́n gbé ànábì sí bóun ló bí àwọn ìròyìn tí amúwáyì mujadidu ni muslimu ni sọ́yìnbù ṣe ní sẹ́yìdù ni ẹni ìtìmọ́mù wọn lórí abu yẹn
ebe ìrà ànábì o ìwọ ni tí ń tọ́ mi sọ́nà ìwọ lọ̀gá mi ìwọ lẹni tí ń tún kan sí ìwọ ló ní mí ọ̀dà bàbá lè gẹ́gẹ́ gbólò bàbá gẹ́gẹ́ kọ́lá ń túnmọ̀ mùsọ́ hírù ẹni tí ń fi nǹkan hàn ẹ̀sìn Islam ta ló fi hàn ànábì Muhammad ni ó ti yé ìtumọ̀ tí òye tó dárù mọ́ lọ́wọ́ nù tẹ́lẹ̀ bá ní pé bàbá mi bàbá wá tà ní bàbá mi ẹbá Yorùbá náà ti ẹ̀ ń sọ àwa Yorùbá náà ń sọ pé bàbá wa èdè àpọ́nlé ní bàbá wa lásọ́lọ̀ ìdásí ohun pẹ̀ bàbá ẹgbẹ́ ń pè wọ́n náà ní bàbá wa kíní kan wọ́n náà tí ń sọ fún àwọn èèyàn fẹ́ wọ́n ní bàbá wọn ní ọ̀lọ́ bí wọn nínú wọ́n ran wọ́n rán tí ma ń ṣe lórí mọ́mbà náà ẹbí wọ́n náà ti sọ rí pé tó ní pé tó ń dákọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àgbàgbalẹ̀ yìí tó ní pé èmi ni bàbá yín ṣé bàbá yín tó sọ ní àwa náà èyí sọ́pò nù a lè fọkàn sí pé ọ̀n sọ pé ọ̀lọ́ bí wọn ìpé mi bàbá ṣé bàbá tí wọ́n náà wá ń sọ ní só tó pé ọ̀lọ́ bí wọn ni ìwọ́n tí ìsànàbí nù lọ tí ń já sí bàbá yẹn o afọ́bàdúdé ohun tí ìsànàbí gan tó láàlẹ́ fọ́ léèyàn tọrọ òun náà ó tún wímọ̀ ẹ̀wọ̀n kan jòní níjòní tí ń ṣàdúà fáwọn jàmáà nínú mọ́sálásí tí wá wípé tí ń sọ yí pé pẹ̀lú ògùn Ọlọ́run ẹbí wù mí lọ́mọ ní wọ́n táyé rẹ̀ tí tò bẹ̀lẹ̀tàgbà alìkíyàmọ̀ rí ó tó kò tí parí ẹ̀ tí ó tí kò sí mẹ́bí tó fẹ́ parí ẹ̀ sífa àwọn náà sì ń ṣe àmì náà ẹni tẹ́ẹ̀ tí ìrọ̀bí tí ó lò gbésí ayé rẹ̀ sí tí ó lò gbésí ayé rẹ̀ dé ìwọ tó láàlẹ́ fún náà bí tọrọ ó sì ń ṣàdúrà bẹ́ẹ̀ fẹ́ nìkan wípé ó rẹ̀ lọ́mọ orí ẹ̀ burú ni ṣe àwọn títẹ̀ ilé ṣe wo ẹ̀dàkùn tí bá ti ń bá yín sọ̀rọ̀ ẹmọ sí làákà yìí lẹ̀ kẹ́mọ gbọ́n ti máa ń wí ẹ̀sìn ṣe àmínà bákan bá ti ń ṣàdúrà fún ọ mọ́mọ́rú àmínà tó mọ̀ ṣe èyí láàlẹ́ fún ànábì tọrọ àlefa ànábì gbà nǹkan lọ́dọ̀ àlefa ànábì tọrọ òun sì ilẹ̀ bí wo òun lọ bẹ̀yìn ṣe àmínà ṣé òun wájú ànábì lọ ni òun ti ju ànábì lọ́nu lójú àwọn èèyàn rẹ̀ òun ti ju ànábì lọ́nu ó ti ju ànábì lọ́nu ni afáwàdúdé ayakumullah ẹ̀ṣẹ́ ká dàdúbà ilẹ̀ ẹ̀rí pọ̀ nílẹ̀ rẹpẹtẹ ó pọ̀ gẹ amẹ́rẹ́ta sọ yìí àwọn èèyàn ti sọ fún lọ́pọ̀lọpọ̀ wọ́n máa dá sọ̀rọ̀ mímọ̀ mọ́ ọ̀rọ̀ mímọ̀ lè yìí eré tíátà tí ń ṣe lórí báyìí fáwọn jẹ́mọ̀ rẹ̀ ní ó fi mọ́ wọ́n bá ti dọ̀rọ̀ mọ́síálà kan àbọ̀rọ̀ mímọ̀ wọ́n mọ̀ dá sí lórí mú báyìí yòkó jẹ́ sọ pé wọ́n náà mọ mustawa rẹ̀ wọ́n náà kọ́ ọmọ kéwú ọwọ́ kẹ́lìmọ̀ tó tún náà tó bá fẹ́ tún náà ọ̀ tẹ̀ sínú bẹ́ẹ̀ fóònù ní láì tẹ̀sí gọ́gù english rẹ̀ ní fi ń tú àwọn àdúdé orin english rẹ̀ ní ọ̀lọ́ ẹ̀rọ́kà tẹ̀sí gọ́gù english tó bá tó tẹ̀sí lágbáwá kò ní ọ̀dásán sí lágbáwá ń sọ english rẹ̀ pé translation rẹ̀ ní ọ̀ sáàchì fún nínú gọ́gù so dédé tí english wá gbé wà ní wọ́n fi tú tàdáraka sẹ́ àfọ́ òrí tàdáraka yẹn gbogbo lè rí yẹjú tó àbàdúdé ayakumọ̀lá mo fẹ́ fi eléyìí mo fẹ́ fi sọ fún gbogbo àwa tí à ń gbọ́ wa ẹ dákun gbogbo ìwọ tí ọba ibi tó bá ti gbọ́ wa tó máa ń takọ̀ àwọn àfáà tó jà sí pé ìmọ̀kéwò tí yíò ẹsẹ̀ tẹ́tẹ́rà síwájú àwọn àfáà ní omi ẹlòmí kò tẹ́tẹ́rà tẹ́tẹ́rà kọ́ ní alif fataha bá fata bá ẹlòmí ọ̀tẹ́tẹ́rà lẹ́kṣọ̀ ní tó ń gbọ́ tó lẹ́kṣọ̀ ní dákun má ti gẹ̀ẹ́ni má dásọ́ mi mọ̀ mọ́ ó lè dààmú rẹ̀ ẹ̀yin blọ́gà àsọdún náà blọ́gà àsọdún gbogbo wọn ẹ̀wọ̀n tó ń ṣe máa bá lọ ọ̀rọ̀ mímọ̀ lè yìí mójútó tó ń ṣe ìjọba bá ń ṣe ní lọ wọ́n ṣiṣẹ́ wọ́n tẹ́ bá sáfà mọ́dásọ́rọ̀ mímọ̀ wọ́n lè dáàmú rẹ̀ mọ́dásọ́rọ̀ mímọ̀ tó bàbá sọ̀rọ̀ ní jù báyìí lọ ẹ̀rí tó pọ̀ nlẹ̀ ẹ̀rí pọ̀ nlẹ̀ àmọ́kádà dúbà ìnáà tó lè bóde ọ̀dọ́dẹ́ bóde ó jẹ́ ló ti tó mọ kí ó parí kéwú tọ́ta takò wa ọ̀rọ̀ mímọ̀ ní fi takò wa parí kéwú ẹ̀rí làwà kó kalẹ̀ yìí kéwú la tú yìí wọ́n náà tún kéwú ni kó ti tíra fún wa gbèrè rẹ̀ gbogbo tí láti jọ ẹ̀nà kó ti tíra fún wa rí ẹ̀ ń gbókọ tí èyàn kan bá rí lẹ́nu rẹ̀ tíra lọ́nlọ́n ó nílò ra tíra 1 million bọ̀ láti mọ́kànjó ní tó ní pé lẹ́yìn pàtà dé yìí ẹ ma gbọ́ fún pátẹ́sì rí màláíkà ní sọ̀rọ̀ ni lẹ́yìn ìgbàn láti owó tó ń wí na màláíkà ní wí a rí àwọn jane atú láàrin bí oṣù mẹ́sàn-án lábìtú àbàdìdì ọlọ́run ìdọ̀lù kankan aláàbò ọlọ́run sì mọ̀ ṣe àlékún ìmọ̀lẹ̀ ìfẹ́ kọ̀ọ̀kan wa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu